nípa tí wọ́n ní àwájú wa Abdulwasi sọ ọ̀rọ̀ ní máa ń dọ̀rọ̀ ló fi dá sí pé ẹnu tó bá gbéyàn lẹ́sìláàmù fífi tàn sí ẹnu lè gbéyàn sọ̀rọ̀ èyí ò mí kò mí ni ẹ̀ ọ̀tọ̀ ní téèyàn mí ọ̀tọ̀ ní tẹnu gbéyàn sọ̀rọ̀ nípa yín pé láti ṣètò àwọn àbáàtì bí kan káwọn àbá ọmọ náà ganu síbí tí wọ́n wá gbé káàkiri wọn sí àgbọ̀nà àti àdọ́bí àwa náà ń bọ̀ wá yín pé sẹ́ẹ̀kù lọ́wọ́ ni àrájì Abdulwasi ọmọ àfáà ni wọn àrájì òní ní sọ́ọ̀tì àfáà láéláé àmọ́ àfọ̀n láti ìlú ìkàn ìyá kúrò àyín náà rí ìyá mi kú tí èèyàn sọ fún mi pé bí ọmọ ìyá mi wọlé ní ìdìbò níwájú àti bó ti dọ́rọ̀ lọ́hùn tó ẹ̀mí ò kó gbé ìwọ ìdí àfa kéèyàn ọmọ rírì àfa kéèyàn ọmọ rírì ẹ̀sìn lọ́ba gánà yí orí ìyá wọn bọ̀lẹ̀ kọ́ máa sábọ̀ àjọ̀bí lẹ́kọ̀ọ́. kéré lọ́dọ̀ olówó kan ló làbọ́dọ̀ olóṣèlú bí ọjọ́ oníyìí gbọ́dọ̀ mí sí ẹ̀ màá tà bẹ́ẹ̀ rárá o àmọ́ rírì àfa rírì ẹ̀sìn yìí pé wọ́n bá ṣe iná bá wọn gbé ìkẹyà mi nínú ìbànújẹ́ sẹ́ńtọ́ agbẹ́lẹ́rù yóò yí sọ́ọ̀tì àwọn àpá láíláí kò lè rí bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ táwọn èèyàn lè ká tí wọ́n sì bínú kọ́lọ̀ lọ́n tó dá wa dá àwọn èèyàn sì wọ̀wọ̀ bọ̀ yìí èèyàn lè sìn àgbọ̀n kò rí bẹ́ẹ̀ níbi àwọn èèyàn kan gbọ́dọ̀ wí ní bìsíbìsì tẹ́yà bá yọ̀ bá ti wá gbọ́ èèyàn yìí mo rí ìrì alájẹ mọ́ lọ lórí àwọn ìjọba yọ lórí àwọn abẹ́rẹ́ àkọ́kẹ́ lọ ìdọ̀rọ̀ sáàdì ẹ̀dùnṣẹ́ ìyá ayé mi ẹgbẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá sì wọ́n tẹ̀ bí láti mọ́ bí inú ìlú. Bàbá àwọn òkàwé ṣùgbọ́n àwọn tó kà wà láàrin wa àwọn ẹni tó wọ́n ní kò sí. There is no ignorance in law. Admittance of guilt. Òun ní kéèyàn sọ pé ọkè ẹ bá bẹ̀rẹ̀ kò lè ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ kò sí reason fún tí o bá ti sí reason fún tí o sí reason fún yẹn tí o bá admit jẹ pé ètò iná ẹ má bẹ̀rẹ̀ this admittance of guilt. Kò sí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlọ́ láì àwọn èèyàn kan ń gbé kó máa wẹ́ anybody kó máa gbé ó ń gbé látàrí àpò ara ẹ̀. Bàbá ẹ̀fọ́ mẹ́bídẹ́sì ẹ̀jẹ̀ ẹ̀gbà yẹn. Ẹlẹ́yà máa ṣe bíjà òun yàmi lọ. Ẹlẹ́yà máa ṣe bíjà òun yàmi lọ. Ìjọba bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó sábì bíà ó lágbára pípọ̀. Ọ̀rọ̀ sábì bíà ó lágbára pípọ̀ ó lágbára pípọ̀. tó ọ̀rọ̀ tó bá tẹ̀lé ọ̀rọ̀ ló lé ẹ̀dá kùtùrọ̀ ọ̀dọ́ gbogbo àtàrí bọ́ọ̀lù pàápàá jùlọ àtàbá wà lọ́dọ̀ àwọn èèyàn ńlá ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá sọ láàrin èèyàn mẹ́ta mẹ́rin tí ń sọ̀rọ̀ ọ yàtọ̀ fọ́rọ̀ tí mo ti pé máikrófóònù yìí gbogbo ẹ̀ka ni máikrófóònù síta o fọ́rọ̀ wọn dàpọ̀ wọ́n ṣàkóso owó wa ìdàpọ̀ sí náà. Nama lakum nabiyyi salamullahi alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma yushrikun. Wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. خير ما يشركون وأوصني أن يشكرني نعمتك التي أنعمتني علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه
وديني برحمتك في عبادك الصالحين. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني على صدقي وارزقني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. إن دين محمد الله عليه وسلم وكتابه ومكيلا وكتابه ومكيلا. títóbi Ọlọ́run Allahu Akbar. láàrin ìṣẹ́jú díẹ̀ ọ̀rọ̀ nípa ikú. Ikú ìkàkà tó tóbi ni. Ọ̀hún sì ní dánù kan ṣoṣo tọ́nà mú dání tóbi ju gbogbo ẹ̀ dáná. Gbogbo ọ̀run tẹ̀yàn bá wù kọjá láyé. Àbí tó òwúgbó tó láyé ìbúra lọ́wọ́ fi kọ́ńkà rẹ̀. Àfikú àfikọ́ńkò olówó. Àfikú àfikọ́ńkò ọlọ́lá. Ọlọ́run àfikú àfikọ́ńkà gbogbo ẹni bá jọba lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni ó fi kú kọ́ńkà bá ẹnìkan ọ̀gọ́ lọ́wọ́ kú. Tálíkò ó kú. Ẹni tí ò ní ó kú. Gbogbo alálọ́dọ̀ Ọlọ́run. فهو الخير فوق عباده. Àwọn àfáà wa ní nǹkan márùn-ún tọ́lá wọn bá pè ní mùsíbà. Bàbá ìkúrá ní fẹ́ẹ́ rìpọ́ọ̀tù ẹ̀ fún wa. Báyìí láti ní ara wọn láyé wọn dáná ní kúrú àná kù. بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة. Àwọn tó dájú pé أصابتهم مصيبة. Àwọn tí wà mùsíbà tábùrú bá bá Ọlọ́run fúnra ẹ̀ ló pe kú ní mùsíbà. Ọlọ́run náà mọ̀ pé kíkú òye sí. Ọwọ́ ní mùsíbà márùn-ún yìí. Ọwọ́ á fún wa ní solúsàn lẹ́rìí. Nínú àwọn mùsíbà ètò àbáfẹ́ ọba wa, wà á fún wa solúsàn yọ̀ kan. Ó fún wa solúsàn yìí pé ìdàlíkọ́ọ̀fì bẹ́ẹ̀ bá bá ọ̀tọ̀ bá fẹ́ kẹ́rù ọkọ̀ ọmọ Ọlọ́run solúsàn. wàlíjú. Bẹ́ẹ̀ bá ọkọ̀ bá fẹ́ bí ọkọ̀ ọmọ Ọlọ́run solúsàn wa. Solúsàn ọ̀fẹ́ kẹ́rù ọkọ̀ ọmọ. Solúsàn ọ̀fẹ́ kẹ́rù ọkọ̀ ọmọ. Súrà kan náà ni. Ọlọ́run tó bá débi ọkọ̀ tẹ̀ fẹ́ lu ọkọ̀. ìlà bí kùrẹ́ ìsinmi ìlà bí ìmìrì látàṣítà ìwọ́sọ ibi báyìí ó múlù rọ̀bá àtàlùbẹ̀ ìtì láti àti àmàhùn bí ìjú ìwà àmàdáhùn bí kọ́. Ọlọ́run tó bá ti ka
méjì ò ní kọ́ ó fún solúsàn méjì. ونقص من الأموال ọlọ́run ní láti nà àmọ́ tó o bá ṣọ́ọ̀tì tó o fẹ́ lákòjọ والثمرات àbí kan èso rẹ̀ jóná ọ̀fẹ́ jóná má o bí solúsàn rẹ̀ wá kí ni solúsàn ọlọ́run bàbá tó ní sẹ́yìn. استكبروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. tó o bá ti ṣe síkìfáàrù ò ní ṣọ́ọ̀tì mọ́ tó o bá ṣe síkìfáàrù nǹkan ọkọ rẹ tí yóò ní jóná mọ́ inú mùsíbà márùn. ọwọ́ àti ilé ẹ̀rí wàlẹ̀ áfíìsì ọwọ́ ní kí ló sàfẹ́kọ̀ọ́ ẹ̀rí kọ́ àmì solution. èyí tó kọ́ àmì solution wà á tá a fi wá fún yàrá fún yàrá nìkan ó dé ní àkíyàsí. ẹni nípa pé ọ̀sán fún mi ọ̀rọ̀ wa sọ yìí pé kúlí. إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Ọlọ́run sọ fún wa, wà lẹ́nu sọ fún wa o. إن الموت الذي تفرون منه. Ọlọ́run tẹ ẹrí kú tẹ sá fún tẹlẹ fẹ́ fún ẹ̀fẹ́ kú ẹ̀ sáà bí. فإنه ملاقيكم. Ọlọ́run pàdé kú. O ò ní sá fún kú. Ètò òní ṣe ni pé kọ́ palẹ̀ mọ́ ní kú. Ṣé wá ní bí kú ṣe rí o? Ètò sọ̀kalẹ̀ wá sí. Ikú tó lágbára jù tí wọ́n bá Yorùbá gbèdé mọ́ Yorùbá sọ pé ẹ kó yà. Bí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ báyìí wá ní ẹ kó yà. Òyàwó wá oríṣiríṣi. Àwọn onímọ̀ gbà pé òyà ìbànújẹ́ kan ní tí hẹ́ẹ̀dì tọ́ba lùsì èèyàn rẹ̀ nínú àdìkẹ́yìn olùsì ọ̀rẹ́ tó fẹ́ràn nínú àdìkẹ́yìn olùsì ọmọ nínú àdìkẹ́yìn olùsì àwọn òbí ẹ̀ tí a bá lùsì ọ̀rẹ́ tó fẹ́ràn nígbà míì yóò dàbí pé ayé fẹ́ parẹ́ lójú rẹ̀ ọlọ́run ní confidence yẹn o àmọ́ àwọn òbí ẹ̀ kò ní láyé ìsìn máa ṣá pẹ̀lú lágbájá tó lọ. Bọ́lá yóò tẹ̀lé ìdí ìfúrú ẹ̀ lọ́sàn án Muhammad. Ìjọ wọn pàṣẹ yìí náà ń ṣàṣọrò. Bí Mani Ànẹ́bí ṣe tó, òòyà sẹ́yìn náà ń ṣàyàn, ọ̀fẹ́ mú Ànẹ́bí sì sọ. Ánsẹ̀ ọ̀kan ni wọ́n pa o. Ànẹ́bí wa ní ánsẹ̀ ọ̀kan tẹ́ pa ìṣẹ́bìtì nípa bí. وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به. Ọlọ́run kò sí ká nínú ara Ọlọ́run ní ọmọ tẹ̀sán ìní akọ́jú ọba fẹ́ tẹ̀sán irú gbèdé tí wọ́n pa lọ́dọ̀ rẹ̀ náà ní owó lọ́dọ̀ wọn. ولئن صبرتم لهو خير للصابرين. Làwọn àìrú ìsọ̀bìrì Ọlọ́run ní sùúrù dá sẹ́ni tó bá lè ṣe sùúrù. واصبر. Ọlọ́run lè tẹ̀ fún ọ nípa tí lè tẹ̀ fún yín mọ́. Fásitì ibi ọ̀rá ń sáré sùúrù ni ó ṣe. وما صبرك إلا بالله. Òyìn ọ̀rẹ́ ọ̀rá rẹ̀ yà lókìkì lọ́fà. Bẹ́ẹ̀ ni lọ tí Ànábì Musa ìgbà tí fèrè hàn tí wọ́n wọ sẹ́kùn yìí kó wọ́n bí ọmọ kan ọmọ tí wọ́n fẹ́ bí nínú ọ̀pọ̀ láì lọ́wọ́ rẹ̀. Òun sì ń jáde ọba ń jẹ́ president ọba ni ọba ni gbogbo ọmọ tí wọ́n bá tó bá jókòó ní wọ́n máa pa. Gbogbo yìí tó bá jókòó ní ẹnu fílẹ̀ ń tètè kọ̀ọ̀kan kọ́ ọba ọba ọ̀gbẹ́ni tètè tó lọ. Ní wọ́n pa ọba kan lẹ́nu Musa. Nínú wa bí Musa yìí wọ́n pa ìyá Musa lọ́kùnrin ọlọ́wọ́ sọ fún ìyá Musa. Ọlọ́run ní ọmọ yìí ká àkótí. Gbé e sínú àkótí kọ́ wa lọ sọ́sọ́dọ̀. Ọmọ bọ́ọ̀lù ọmọdé kan kó wọlé àkótí. ولا تخافي ولا تحزني. Ó ti dá àtàwọn rẹpẹtẹ láyé. La ilaha illallah. Ọlọ́run ni wọn ló ṣe bẹ́ẹ̀. Wọ́n lọ yà. تخافي ولا تحزني. Wọ́n jẹ́ rọ́pò owó òṣùwọ̀n ọ̀gá ló jẹ́. إنا رادوه إليك وجاعلوه من المرسلين. Ọlọ́run sọ fún mi. Ọlọ́run ní gbà padà fún ọ. Allah. وجاعلوه من المرسلين. Ọlọ́run ní ìwà dá padà fún ọ. Gbogbo lónìí. Kèétí di òjíṣẹ́ kèétí prophet ní ìwà dá padà lójíṣẹ́ fún ọ. Ìyá Musa nígbà tó wá sọ Musa
tọ́ka bójú ọwọ́ agbé musa sómi ibi mo fẹ́ ló ń bẹ́ẹ̀ ayà yẹn kú àmàlọ́dẹ ojú ayà. Wàádùn mi Musa bàlìgá. Ọlọ́run ní kò sí bẹ́ẹ̀. Wà á sì bá a. Wàádùn mi Musa bàlìgá. Ẹ̀mí ẹ̀ pàmìdé. Ẹ̀mí ìyá ń tọ́wọ́ pàṣípò inú rẹ̀ wá pàdé kékeré inú kí mo ṣe yìí. Ọlọ́run ní ìbá ìdílé mo fọwọ́ bá ẹ̀dẹ́gbẹ̀ fún ẹ̀dẹ́ rẹ̀ wá tó tó àṣírí ara rẹ̀. Òye akọ́mọ́ mi. Òun ló wá ti wé náà amúyàn sísọ. Òun ló ṣe Umi Sálámà níbi ọkọ̀ ẹ̀kú. Ọ̀kan nínú àwọn fọ́lọ́sì ànábì lọ́pẹ́ ọwọ́ kú máa gbọ́gbọ́ lóhùn tó sọ ibi tí bànújẹ́ kéèyàn olùfẹ́yàn kéèyàn ọ̀yà Umi Sálámà wá sọ wípé. Ayò onímọ̀ mi ní ìrìnàjò ìlú mi ní àbí Sálímà. Ayò onímọ̀ mi ní. Káyọ̀ mi ní àbí Sálímà. Tálẹ́ni tó tún lóore máa tó tó. Káyọ̀ mi ní àbí Sálímà. Ó gbà ẹ́ pàdé nìkan bí láyé. Ìbànújẹ́ yìí sábò bí kò rẹ Abu Sálámà. Ìbànújẹ́ pé kò rí ọpẹ́ mọ́ olùfẹ́ rẹ̀. Ó ti lùsì ẹ̀. Ó ti bàbá pàdé wọn sálẹ̀ tó tún lóore tó máa kọ̀ mọ́ báyìí náà nìkan bí láyé pé Abu Sálámà kò ní olóore tó ànábì. Ó dààmú àgbàtà nípa ni wọ́n lọ pè wá bí sẹ́yìn nù. Ọ̀gá àwùjọ wa ni kò rí. Sọ́ni bó ṣe tó o. Kò sí ikú tó tó ikú òbí kí wọ́n ṣàfẹ́kù díẹ̀. Òbí, ìyá àti bàbá. Kò tún wá sí ikú tó burú tó kéde ó ṣàfẹ́kù ìyá. Nítorí àwọn méjèèjì ni ọlọ́kọ̀ wa tó wà wá sáyé, àwọn méjèèjì wọ́n ti wà important. Àwọn náà ń fúnra ara rẹ̀. Nígbà tó fẹ́ sọ̀rọ̀ fún wa, ọmọ òbí méjèèjì lọ́bẹ̀rẹ̀, ó dúrọ́ọ̀pù bàbá ní wọ́n sọ̀rọ̀ ya. Wọ́n wá sọ ilé ìsáàdà mi wọ́n nílé ìsáàdà. Ẹ̀yọ́ mi yàn, àtúwọ́dà mi fún ibẹ̀ ṣe dáadáa pẹ̀lú àwọn òbí yóò. Abala ti òkúrò àwọn ọ̀dọ́ ti òkúrò á. Àwọn olóṣìgbé yà àti bàbá wa, ọwá dúrọ́ọ̀pù bàbá, ọwá bẹ̀rẹ̀ ọmọ ya. Ó ní bọ̀ bá tẹ̀ wá ní ṣe dára, ọjà pọ̀ láti ìyá rẹ̀. Abala ti òkúrò á. Sojú mi jọ sí àrẹ́gbọ́yù rẹ sínú ó sojú mi. Ọ̀dọ̀ ti òkúrò á. Ọlọ́run níjọ́ tó tún dìlífà rẹ sáyé ìgbà tí ó dìlífà rẹ ó sojú mi pẹ̀lú ìnira ni. Wàhábùlù ẹbí sọ́ọ̀lù sàlásù dàsára. Ọlọ́run ní ó tún dìlífà rẹ sáyé kò tún fi ọ́ lẹ̀ ó tún wú ọmọ ra káàkiri náà ní kó ọba sùn kò ní sùn ní ọba ní ogun ẹ̀yẹ̀pẹ̀ ẹsẹ̀ wèrè wá tó lóòrùn. Alájà àwọn ilé rẹ̀ wèrè ni yọ̀mọ̀ tó láì rí ìlú torí rẹ̀. Ọlọ́run yóò wà máa wù ọmọ yá yóò máa wù ọmọ ra fún odidi ọdún méjì àbọ̀ gbáko. Àtà ìdá bàlágà ṣùdàhù. Títí tó fi wá jẹun tó tó ayé dágbé. Wọ́n bàlágà ìgbà yìí sàtànàtà. Ọlọ́run tó bá di òréré kó ń pọ́ ọmọ ogójì ọdún. Ẹni ló máa balẹ̀ yé rẹ̀ kó dàbí kò ní kú mọ́. Ọ̀dà bọ́lọ̀ ti bá mi wò ó. Ọ̀dà bọ́lọ̀ ti bá mi wò ó. Èyí bẹ́ẹ̀ ni ó wà. Kó ti wá páyà lákòókò ayé. Tó ọ̀bẹ̀rẹ̀ ayé, ó wá kú páyà lẹ́ẹ̀kejì páyà tó bá sọ síbi. Bí Dábìtì ṣe wà yìí, tí ìyàbá wa kò ní ṣùgbọ́n, ètò ẹ̀ bá mi kú rẹ̀. Bí wọ́n ti ní wọ́n lọ lónìí, tó ti wọlé tí nǹkan kò ṣe. Àwọn tí wọ́n ń sọ ohun tó ní ìyàbá ṣe kò ní ṣùgbọ́n. Bẹ́ẹ̀ nípa tí à ń bẹ̀rẹ̀ yé, gbogbo báyà ti bá lọ tó bá ń bọ̀, á ní sọ́sà wà dáadáa. Tí ò sí nǹkan kan tó ṣe, sábúrú kò ṣe. Yọmọ wa wo bí ọmọ kékeré yọmọ wọ̀ lábì. Ìfẹ́ tó ní sí ìlú, ọkàn tó so máa nì. Gbogbo ibi táwọn èèyàn tí wọ́n bá ń dájú ogun kọ́. Tó o bá ti kúnlẹ̀ tó bá ti fẹ́ máa mi tó bá ti mú ọ lọ kò sí nǹkan kan máa ní àyíké. Ọlọ́run ó sì máa dàbí. Bí aláàjì bá ń lọ bó ṣe òkó nǹkan máa ṣe máa. Àdúrà àti ẹ̀tí máa ń ṣe fún mi tó jòkó. Nígbà Ọlọ́run ṣàánú mi lérí ẹ̀. Ọlọ́run pẹ̀lú mi lérí ẹ̀. Àdúrà wọn máa lífì ẹ̀. Aláàjì nìkan ká kọrin láyé. Yọ káyàjọ wa padà sánà nígbà táwọn òkè wà àwọn akúnàṣọ̀lá àwọn òkè wà àwọn ọmọ wúrà àwọn òkè wà àwọn barista àwọn òkè kan lójú òkú yìí ọba láàrin wọn gẹ́gẹ́ bí ọmọ àgùntàn tí wọ́n ń sá tí ń sá lọ́lọ́lọ́lọ́ tí ń pa lọ́lọ́lọ́lọ́ láàrin wọn. Káwá sí ìyá yẹn ló ṣiṣẹ́ nítorí ọkùnrin ṣe lè wọ́n dáa tó. Àtọkùnrin ọba àjà tó ọba lóbìnrin lè kò lè kúrò sí ibi tọ́da. Ànábì Nuhu
ànábì ọlọ́run ni àtọ̀rẹ́dá ànábì nútù ànábì ọlọ́run ni àtọ̀rẹ́dá àméjèèjì òbí tọ́jà sáyé torí kò róbìnrin rẹ̀ fi tẹ̀lé. bí ọgbọ́n ọkùnrin kí tó onílọ́wọ́ nígbàdo gbígbàdo rẹ tó bá yan tó yanrantí tó ọba wá rí ilẹ̀ tó wá sígbàdo tí wọ́n á já sálẹ̀ yóò dùn lọ́mọlẹ̀ mi àmọ́gbàdo rẹ kò tiẹ̀ dá tó ọwọ́ á ti àbọ̀rá ọwọ́ á kí gbàdo rẹ ọwọ́ á kí wọ́bẹ̀ yóò wá ta. ìyá ni ọjà tí àtó bí ọtọ́ra fún ọ lọ́dọ̀ bàbá àfaradà ìyá lọ́dọ̀ bàbá ẹ̀gbin tó jẹ lọ́dọ̀ bàbá ìyá tó máa bẹ́ẹ̀ nù yá. ìyá tó bí ẹni àbíwásí méjì ni wọ́n bíi táyé kányìn ìyá ajé àbíwásí àti ìyá tó bí pírẹsidẹ́ntì ìyá àbíbásí mọ́jà. àwọn méjèèjì ni nínú ayé àwọn wá sí ọmọ ni wọ́n ti sacrifice fọ́mọ tí wọ́n ti ní tàbátẹ̀ ní kankan tá a bá ti lẹ́yìn tá a kọ́ níjẹ́ yìí tẹ́yìn bá ti bẹ lẹ́yìn wa àwa kúre irú bẹ́ẹ̀ tó bá wá yáyàn lójijì láti dẹ̀jọ́ àyájọ́ wa ló dẹ̀jọ́ ibi sí màmá ti lọ sá sí màmí ti lọ sá tọ́lá àti rọ́kẹ̀tì bí ṣe lọ láìpẹ́ láti lẹ́nu ìyá yẹn nìkan náà nìkan kọ́ lẹ pé tọ́ba sọ̀rọ̀ tó màmí ṣe fẹ́ mi. Àwa wò pé màmá ti bọ̀ àbí màmí ìlọrin irú bẹ́ẹ̀ nìyẹn bá yára èyí wà ní ti focus èyí wọ́n dà lọ lọ́jọ́ kọjọ kankan nínú àwọn àfa ìgbà tó ń wò ya rẹ̀ títí bí a rẹ̀ ṣe ní wẹ́ẹ̀tì tó ó wà àwọn òbí rẹ̀ bó òbí ṣe ní wẹ́ẹ̀tì ó ní àhábù. ọkùnrin wà nídàáyé ní ìlàrí ìyàwó mi. ó ní mo fẹ́ràn àwọn òbí mi lédèdè pàápàá jùlọ ìyá mi mo fẹ́ràn rẹ̀ mo lọ́ọ̀fẹ́ ẹ̀. wọ́n láwọn mú tẹ̀kùn ọkọ̀ màmú mi. Ó ní kò sí àti mo lè fi débò ìyá mi ìgbé ya kó wá débò ìyá mi ó ní kó ọ̀rọ̀ mi kò sí má. ìyáálé àdìlá òfin àdó ìjì sí mi. wàláwùlá ni ó mú láwọn abúlóògì mọ̀rọ́ mi. ìdí mo fẹ́ lónìí ó ní lọ́wọ́ àdé ó mú. láwọn abúlóògì mọ̀rọ́ mi. ṣé ìbá ti kọ́dà ìyá yìí ni ọ̀dà ìyá wa àdìmọ́tù. láwọn abúlóògì mọ̀rọ́ mi. ìgbàlẹ̀ àti dé kò nílé bẹ́ẹ̀. ìyá yìí ló ṣe sacrifice. ìyá yìí ló ṣe wàhálà. ìyá yìí ló ṣiṣẹ́ tí aláàjì tọ́lá fi sàánàdà yìí kádàrá dá látọ̀dọ̀ ọlọ́run àti púpọ̀ ọlọ́run wà ní ìyá rẹ̀ kì í falẹ̀ fún ọjọ́ ọba sọ́lá ìyá mi lè ní débi mo dé. àbá tí wà ní bíjàmí ìjùhùn ní. ó ní àyè tẹ̀lé bàbá mi wà ní díìnì. bíjàmí ìjùhùn ní. pẹ̀lú gbogbo ìyẹn ní òṣèlú bàbá mi kiri sọ sí ìlú láyé. ìyáṣẹ́ àdàbí dùn náà wà á lè omi wí dáadọ́. Débi sórí rẹ̀ láyé bí wẹ́rẹ́ ètò ọ̀sẹ̀ yìí ó ní wìdádù. wìdádù kì í lè sọ́yádùn wìdádù. Ayọ̀ tí wọ́n sọ fún yẹn báyìí. wìdádù kì. Àkọ́lé ìyá mi àbímọ̀. wìdádù kì. Ìyá mi àbímọ̀. wìdádù kì. Ìfẹ́ tí mo ní sí ọ, ìfẹ́ tí mo ní sí ọ. lè sọ́yádùn wìdádù. Olùfẹ́ kò lè ti fẹ́ rẹ kó lọ́dọ̀ mi. Nígbà tí ẹ̀ka yóò gbà fẹ́ rẹ nínú ọkàn mi yóò ti wó ní kò lè rọrùn bẹ́ẹ̀. Jazakillahu bil khairati ummi. Ọlọ́run ìyá mi bá mi sàyà mi bá mi sàyà mi àdìmọ̀ bá mi sálẹ̀ sàn. Jazakillahu bil jannati ummi. Ọlọ́run bá ní tí mo lè ṣe fún gbogbo dáàbì aláìpá wọn dà láyé. Kò lè tọ́lé kan fún yẹn lọ́sọdé bàbá. Kò lè ra mọ́tò kan fún wa. Àfi kó ṣàdúrà. Kó sì ṣe sàárà. Kọ́lọ́wọ́n ọmọ amúlẹ́dà àdúrà yẹn báyà ní àti sàárà àkọ́fà ìjẹ́yìn pààrọ̀ fún. Torí ayé lórí náà bá dá o. Kò rí yàrá lọ́dún ẹsẹ̀ kejì. Arábùnrin náà ní sáyìn láyà omi. Wọ́n mọ̀ bẹ̀ wọ́n. Ara omi ajá lábìnrin yìí bá. Ọdún mo rí àmì. Àjẹ́lẹ̀. Mí náà lè.